lóòótọ́ ni pé ìdìbò 2027 tó ń bọ̀ ló jẹ́ kí ètò ààbò mẹ́hẹ ní Nàìjíríà. Ohun tí a mọ̀ rèé: ààrẹ ilé ìgbìmọ̀ asòfin àgbà Nàìjíríà Godswill Akpabio ló sọ̀rọ̀ kan láìpẹ́ yìí. Ó ní ìṣòro àìsí ààbò tó ń peléke sí i lórílẹ̀‐èdè yìí lásìkò yìí kò déédéé rí bẹ́ẹ̀ o. Ìdìbò tó ń bọ̀ lọ́nà ló fà á. Akpabio sọ pé bí ìdìbò bá lọ tán, aráàlú pàápàá yóò rí i pé wọn kò ní gbúròó àdó olóró kankan ṣoṣo. Ó fi kún un pé àwọn ọ̀tá ààrẹ Tinubu ni wọ́n fẹ́ fi rògbòdìyàn dá dúró níbi iṣẹ́ rere tó ń ṣe. Bí Akpabio ṣe sọ̀rọ̀ náà ni àwọn èèyàn kan ti gbà pé bẹ́ẹ̀ lórí lóòótọ́, ṣùgbọ́n ọ̀pọ̀ aráàlú ni wọ́n ní ohun tí kò rí bẹ́ẹ̀ ni Akpabio sọ. Ọ̀pọ̀ èèyàn gbàgbọ́ pé ojútùú ló yẹ kí ìjọba wá sí ìjínigbé, ìpànìyàn àti ìkọlù ọlọ́kan-ò-jọ̀kan tó ń wáyé. Wọ́n ní kì í ṣe pé kí wọ́n máa wáwàwí lórí ohun tó ń fa rògbòdìyàn káàkiri, ṣùgbọ́n ṣe ìdìbò ọdún 2027 tó ń bọ̀ lọ́nà ló mú ìgbésùnmọ̀mí pọ̀ sí lóòótọ́. Nígbà tó ń ṣàlàyé àjọṣepọ̀ tó wà láàrin ètò ààbò àti ìdìbò, Ọ̀mọ̀wé Kàbírù Ádámù, olùdásílẹ̀ iléeṣẹ́ ètò ààbò Beacon Security lórílẹ̀‐èdè yìí sọ pé ìwádìí ti fi hàn pé àjọṣepọ̀ wà láàrin ààbò àti ìdìbò lóòótọ́. Ọ̀mọ̀wé Ádámù sọ pé ìwádìí tí iléeṣẹ́ òun ṣe fìdí ẹ̀ múlẹ̀ pé ètò ààbò máa mẹ́hẹ ní Nàìjíríà bí ìdìbò bá ń bọ̀. Àkọsílẹ̀ tí a kó jọ fi hàn pé láti 2007, bí àyípadà ìjọba bá ti fẹ́ wáyé, ìṣòro àìsí ààbò yóò pọ̀ sí i. Ádámù sọ pé igun méjì ni òṣèlú pín sí: òṣèlú abẹ́lé àti ti òkè òkun. Ọ̀tọ̀ làwọn tó ń kó ẹgbẹ́ jọ nílé tí wọ́n fi dá wàhálà sílẹ̀, ọ̀tọ̀ sì ni tàwọn tó ń gbé lókè òkun táwọn náà ń ṣe tiwọn. Bẹ́ẹ̀ ni dókítà Ádámù ṣe ṣàlàyé. Àlàyé tí onímọ̀ nípa ètò ààbò náà ṣe lórí ìdí tí ètò ààbò fi máa ń burú sí i lásìkò ìdìbò ni pé àwọn kan wà nínú ẹgbẹ́ tó ń dá wàhálà sílẹ̀ tó jẹ́ wọ́n ní nǹkan pọ̀ pẹ̀lú òṣèlú, àti pé àwọn olóṣèlú kan ló ń dá àwọn ẹgbẹ́ yìí sílẹ̀ tí wọ́n ń lò wọ́n láti mú èròǹgbà òṣèlú wọn ṣẹ. Ó fi olóṣèlú tí wọn ò bá fẹ́ràn lágbègbè kan ṣàlàyé. Ádámù sọ pé olóṣèlú náà lè lo gbogbo agbára rẹ̀ láti rí i pé wọn kò polongo ìbò lágbègbè náà. Ó ní tó bá sì ṣeé ṣe fún wọn, yóò rí i pé ìdìbò kò wáyé níbẹ̀ rárá. Àkàwé mìíràn rèé: bí wọ́n bá jí àwọn akẹ́kọ̀ọ́ gbé nílé ẹ̀kọ́, ẹ máa rí i pé ìjọba yóò pe àwọn kan, wọn yóò sì fi àwọn ọmọ náà sílẹ̀ láì jẹ́ pé nǹkan kan ṣe wọ́n. Èyí nìkan gan tó láti jẹ́ ká mọ̀ pé àwọn olóṣèlú ní àjọṣepọ̀ pẹ̀lú àwọn ẹgbẹ́ yìí, wọ́n mọ̀ wọ́n àti ibi tán wà. Gẹ́gẹ́ bí Ọ̀mọ̀wé Ádámù ṣe wí, ó ní bó tilẹ̀ jẹ́ pé òṣèlú ti dàpọ̀ mọ́ àìsí ààbò, síbẹ̀ àwáwí àti dídi ẹ̀bi ru olóṣèlú tàbí ìjọba tó kọjá kò ní ojútùú sí wàhálà yìí o. Òfin Nàìjíríà sọ pé kí ìjọba pèsè ààbò fún aráàlú ni, kò sọ pé kí wọ́n máa wáwíjàre kankan láì wá ọ̀nà àbáyọ tí ààbò yóò fi wà. Bẹ́ẹ̀ ni Ọ̀mọ̀wé Kàbírù Ádámù ṣe wí. Ó ní ìjọba àtàwọn alákòóso nípò agbára kọ̀ọ̀kan gbọ́dọ̀ wá ọ̀nà tí ìṣòro àìsí ààbò yìí yóò fi wá sópin. Kò yẹ kí wọ́n dágunlá sí rárá. Bó tilẹ̀ jẹ́ pé ọwọ́ òṣèlú wà nínú àìsí ààbò, ìyẹn kì í ṣe ìdí kan tí ìjọba yóò fi máa wí àwáwí tàbí tàbùkù òṣèlú. Kí wọ́n wá ọ̀nà tí ìṣòro náà yóò fi wá sópin ni. Bẹ́ẹ̀ ni Ọ̀mọ̀wé Ádámù ṣe ṣàlàyé. Ẹ ṣeun tẹ́ ń tẹ́tí sí ìkànnì yìí. Ẹ máa bá wa pín ká, kí ẹ sì fi èròǹgbà yín sí abala àríwísí. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wa ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wa ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Ìkànnì Jígí Alára 24, bàbá gbogbo.